nípa ṣíṣe ìrẹ́pọ̀ tó lágbára àti ṣíṣe àjọyọ̀ àṣà ìtàn ìbílẹ̀. Ìdílé ọba Ṣọ̀tẹ̀ Tọwọ́bọlá ní Àgùṣẹ̀bí lábẹ́ olùdarí Ọ̀túnba Lateef Owóyẹmí ti ṣe àpéjọ ìpàdé àrọmọdọ́mọ ìdílé náà tó wáyé ní Ìjẹ̀bú Òde. Ìfẹ́olúwa Àṣàolú ló jábọ̀ ìròyìn náà, ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn látẹnu Kadri Michael. Ìpàdé náà ní láti ṣàjọyọ̀ ìrẹ́pọ̀ àti ìṣọ̀kan tí ó wà láàrin àwọn àrọmọdọ́mọ Ṣọ̀tẹ̀ Tọwọ́bọlá ti ìdílé oyè Àgùṣẹ̀bí tí ọmọdé àti àgbà péjọpọ̀ sí lábẹ́ olórí ẹbí ìdílé Fùṣẹ́gbùnwà Ọ̀túnba Lateef Owóyẹmí ní ìlú Ìjẹ̀bú Òde. Ayẹyẹ náà wáyé látàrí ìṣọ̀kan tí ó wà láàrin àwọn ẹbí náà àti gbígbé àṣà lárugẹ. Kókó ìpàdé náà ní láti sọ fún àwùjọ lápapọ̀ ní iṣẹ́ takuntakun ìdílé náà àti fífa ojúlówó ọmọ yìí kalẹ̀ sí ipò Àwùjalẹ̀ láti ìdílé ọba Jàdíàrà tí wọ́n wá láti ìdílé Fùṣẹ́gbùnwà. Ọmọọba Jàdíàrà ni wá, ẹni tó bá ti ní òun Ṣọ̀tẹ̀ ọmọ Jàdíàrà ni. Àwọn tí wọn mọ nǹkan kan wọ́n máa ń sọ pé ẹlẹ́ṣin ni wá torí pé bàbá wa ń gbẹ̀ṣin. Kò sí ẹni tó máa jẹ Ọ̀túnba ní Fùṣẹ́gbùnwà tàbí tó wàṣẹ tí ò ní wá sí ilé wa yìí. Ìyẹn rántí pé gbogbo àwọn ọmọ ilé ńlá. Síwájú sí i, adelé olórí ẹbí Ọláònípẹ̀kun Ṣọ̀tẹ̀ lábẹ́ ìdarí Ọ̀túnba Lateef Owóyẹmí sọ wípé ìpàdé náà ní láti ṣàfihàn ìfijìn ìdílé oyè náà sí ìlọsíwájú àti ṣíṣètò fífa ọmọ oyè tó kún ojú òṣùwọ̀n kalẹ̀ sí ipò Àwùjalẹ̀. Ìdílé Ṣọ̀tẹ̀ ṣàlàyé ìṣọ̀kan tó wà láàrin àwọn ìdílé náà ní ìfijìn wọn fún àwùjọ lápapọ̀. Ọ̀kan nínú àwọn ọmọ ìdílé náà nígbà tí ó ń sọ̀rọ̀, ó ṣàlàyé ìpàdé náà gẹ́gẹ́ bí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìjẹ̀bú Òde. Láìsí àní-àní, ìpàdé yìí tó wáyé yìí yóò ní ipa pàtàkì tí yóò kó ní ìdílé Ṣọ̀tẹ̀ Tọwọ́bọlá ní Akilẹ̀ Ìjẹ̀bú lọ́jọ́ iwájú. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Michael Kadri ló ṣàtúpalẹ̀ ìròyìn.